Ọ̀ọ̀ni làgbà Aláàfin làgbà ó yá káwágbà pọ́ni làgbà àbí káwágbà pálá ni Aláàfin òun làgbà ẹ sọ èso rere tó so fúnlẹ̀ Yorùbá níbi tí orí gbogbo yín ti ń dàrú tẹ́ ẹ̀ nírònú gbogbo ọmọ wa ò lè ṣèdè wa mọ́ gbogbo ọmọ wa ò máa ṣá wa mọ́ wọ́n ti kó gbogbo ọmọ wa là sínú ẹ̀sìn míì tó sì ń ba àṣà àti ìṣẹ̀ṣe wa jẹ́ ẹ̀ẹ́dẹ́ lè rò kájọ pa èrò pọ̀ ká bá méjèèjì sọ̀rọ̀ pé ẹ̀yin bàbá méjèèjì tó bá ti bàjẹ́ ó dọwọ́ yín o. ẹ tún káàbọ̀ sórí ìkànnì àdàbà tẹlifíṣàn níbi tá a ti mú wá fún yín àwọn ìròyìn yàjọ́ ìròyìn ajá àbálẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì náà lẹ́ẹ̀tì láǹfààní láti máa gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé lórí ìkànnì àdàbà tẹlifíṣàn bíi a máa ń ja yín sí onírúurú àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ káàkiri agbègbè wa agaga jùlọ nílẹ̀ Yorùbá wa bí àmọ́ eléyìí tá a mú wá fún yín ní sáà yìí ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló ń pakasọ mo lérò pé ẹ ó gbádùn ẹ̀ torí pé kí ni nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó tẹ bá ń gbọ́ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó fọ́nrán eléyìí tí mo mú wáyé òun gangan náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹjẹ ń sáré gbẹ̀yìn débẹ̀ lọ́wọ́ kan torí pé kí ni ẹ gbọ́dọ̀ mí ìṣe ẹ wò ẹ má yí kún bẹ́ẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mọ̀ ń bọ̀. ẹ dákun mo fẹ́ bi wá tá a tiẹ̀ lọ́mọ Yorùbá gidi mo tún bí wá lẹ́ẹ̀kan sí talent tó lè fi gbogbo ẹnu àti ọwọ́ sọ̀yà ọmọ káàárọ̀ òjìrè lóòótọ́ lòun nítorí mú béèrè yìí wá ni wípé gbogbo ìwọ tó bá pera rẹ lọ́mọ Ifẹ̀ tó jẹ́ ojúlówó tó ń gbọ́mọ Ọ̀yọ́ èso ọmọ ọkọ ọmọ àlè ni ọ́ bákan náà ìwọ tó jọmọ Ọ̀yọ́ tó ń bú Ifẹ̀ èsì ọmọ ọkọ káàárọ̀ òjìrè ọmọ àlè ní gbogbo yín torí pé nítorí mú ọ̀rọ̀ yìí wá ni àwọn ọ̀rọ̀ tó ń jà lẹ́rìn-ín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣùgbọ́n kí n tó lọ jìnnà gẹ́gẹ́ bí ìṣe tèmi wọ́n ní gbégbé bá wọlé tí kò kágò ó dẹran àmúso àgùntàn tó wọlé tí kò kágò ó dẹran àmúso eléyìí ni mo ṣe ń kí gbogbo ọmọ káàárọ̀ òjíire ní ìkí tó ní ọlá tó ní ẹ̀yẹ jùlọ wípé àbọ̀rú àbọ̀yè àbọ̀ṣiṣẹ́ Aláàfin àṣà yìí náà ni o èyí tí òkè méjì jákèjádò gbogbo àgbáńlá ayé kí ló mú àkòrí ọ̀rọ̀ tí mò ń sọ yìí wá ni wípé ta lọmọ Yorùbá ta lọmọ káàárọ̀ òjíire wọ́n ní tí o bá sí ẹ̀ṣẹ́ ìdédé ṣẹ́ gbogbo wa la ń jáde ní sí ta fọ́nà tàǹpé ra wa lọ́mọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin dẹ̀ ń jáde ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tó bá ti wà nù wọn èso ọmọ ọkọ máa lè ní ọ́. alákọ̀ọ́kọ́ lórí ọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni kí ló dé tí àwa gẹ́gẹ́ wá jẹ́ gi wọ́rọ́kọ́ tí ń dáná rú tá a jẹ́ àrò wọ̀rọ̀kọ̀ tí ń dọ̀bẹ́ nù níjọ́ aláyé ti dáyé láti mọ̀ pé Aláàfin wà láti mọ̀ pé Ọọ̀ni rìṣà wà tí wọ́n jó lórí ọba nílẹ̀ kóòtù òjìire wọ́n sì ní pé kí ẹ̀dẹ́kẹ́lẹ́ ẹ̀dẹ́ kó fẹnu ara rẹ̀ pẹ́ ẹ̀dẹ́ bóyá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ló fẹ́ sọ ni àbẹ́ ẹ̀ẹ́dẹ́gbàrún kí ní ṣe gbogbo ẹ̀yin tẹ̀ ń jáde lórí ẹ̀rọ ayélujára pé Aláàfin làgbà Ọọ̀ni làgbà ta ló pa yín náà ìtàdá ẹ̀sọ́ tẹ́nu àwọn bàbá yín ò gbà tí ò sójú yín ṣùgbọ́n ìjọ tí aláyé ti dáyé láti mọ̀ pé olórí ọba Ọọ̀ni olórí ọba Aláàfin a sì ń sọ ẹ̀fẹ́ gbọ́ ṣé tó kàwá kúnlẹ̀ Yorùbá rè Ọọ̀ni làgbà Aláàfin làgbà ó yá káwágbà pọ́ni làgbà àbí káwágbà pálá ni Aláàfin òun làgbà ẹ sọ èso rere tó so fúnlẹ̀ Yorùbá níbi tí orí gbogbo yín ti ń dàrú tẹ́ ẹ̀ nírònú gbogbo ọmọ wa ò lè ṣèdè wa mọ́ gbogbo ọmọ wa ò máa ṣá wa mọ́ wọ́n ti kó gbogbo ọmọ wa là sínú ẹ̀sìn míì tó sì ń ba àṣà àti ìṣẹ̀ṣe wa jẹ́ ẹ̀ẹ́dẹ́ lè rò kájọ pa èrò pọ̀ ká bá méjèèjì sọ̀rọ̀ pé ẹ̀yin bàbá méjèèjì tó bá ti bàjẹ́ ó dọwọ́ yín o ẹ̀ ṣe léyìí níjọ́ tó ní ti jáde kò fẹnu ara ẹ̀ sọ wípé Aláàfin rí òun fi rí Aláàfin náà sì tí ìbọn tarí lẹ́nu ìgbà tó jẹ́ yí pé èmi ẹ̀ ṣẹgbẹ́ Ọọ̀ni o ẹ dàpọ̀ yín tẹ wá ń jáde tẹ́ ń sọ̀rọ̀ ó yá ìwọ tó o bá lè fọwọ́ sọ̀yà pé Ọọ̀ni ló pè ọ́ pé Aláàfin rí mi fín ó yá wá sọ àbí ìwọ tó lè fọwọ́ sọ̀yà yí pé Aláàfin jáde o wípé òun ò kì í ṣẹgbẹ́ Ọọ̀ni kí lórí burúkú tẹ̀ ń bá kiri tẹ́bi bá ń pa yín tẹ́ lè ṣiṣẹ́ ẹ lọ wáṣẹ́ mi ṣe torí ẹ̀ la fi ń rọ àwọn ìjọba pé gbogbo ẹni tí ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára kọ́ ló yẹ ká máa sọ̀rọ̀ ó yẹ kó fi wà àìsófin ní kálukú yìí fífi ṣàtọ̀ ẹ̀kẹ́ ẹ̀ṣẹ́lẹ̀ tẹ́ ẹ̀ ṣe tẹ́ ń bọ́ta tẹ́ ń pín torí burúkú àtẹ́tí tó sọ̀rọ̀ sọba àtẹ́tí tó sọ̀rọ̀ sọba àtẹ́tí ò ní tán re nínú yín bí kálukú bá sì jókòó jẹ́ yóò gbọ́ tán orí ara rẹ̀ amẹ́ntí ò lẹ́nu ọ̀rọ̀ nínú yín tí ń bọ́ta ti ń sọ̀rọ̀ kí ni ń gbé lọ́tẹ̀lẹ̀ fi jólẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ ń dalẹ̀ Yorùbá rú kí sàwọn ọba yìí mo tuntun béèrè lẹ́ẹ̀kan sí ibi tó ti jáde tó sọ wípé Aláàfin rí òun fín ẹmu wá ibi tí Aláàfin sì sọ wípé òun ìṣẹ́gbẹ́ Ọọ̀ni kí ló wá dé ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kẹ́nìkan dìde fẹ́nìkan ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kẹ́nìkan dúró fẹ́nìkan ta ló parí tàn fún yín wípé Aláàfin bá ń bọ̀ Ọọ̀ni gbọ́dọ̀ dìde àbí tí Ọọ̀ni bá ń bọ̀ Aláàfin gbọ́dọ̀ dìde ẹmú ẹ̀rí ẹ̀wà ní tó sọ fẹ́ bẹ́ẹ̀ fún yín torí tí wọ́n ní kí òkóbó yín kó bọ̀
kò bọ́ ó ló lè bọ ìgbà abẹ́rẹ́ lókun wọ́n ti gba àṣẹ àti agbára lọ́wọ́ àwọn ọba ilẹ̀ Yorùbá ẹ̀ jà lórí ìyẹn ẹ̀ wá ń bọ́ta ẹ̀ ń sọ̀rọ̀ eléyìí sọ Aláàfin Ọ̀yọ́ ọlọ́tẹ̀ ni wọ́n ẹ̀ máa pẹ̀lẹ́ o kí lẹ́yìn ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ gẹ́lẹ́ ọlọ́tẹ̀ ẹ̀yin lẹ́gbìnrin ọ̀tẹ̀ tẹ́ ń pinlẹ̀ ọ̀tẹ̀ gbogbo àwọn tí kàn máa jáde lórí ọ̀tẹ̀ bá ti sọ tẹ́ bá bọ́ta mọ́ lọ́pọ̀lọpọ̀ bí ẹgbẹ́ wọn mọ tí wọ́n ń ṣe tí wọ́n máa yìn nítorí pé ẹni lóòótọ́ ẹni tó jọ́ta Aláàfin ó sọ̀rọ̀ ẹni tó jẹ́ ọ̀tá Ọ̀nìrìṣà yóò sọ̀rọ̀ nítorí pé ẹ bá ti sọ tó bá Ọ̀ọ̀ni wí ilẹ̀ yìí náà dẹ̀ wò pé ẹ fi ń jẹun gbogbo ẹ̀yin dábàá tó sì yẹlẹ̀ tẹ̀ fi ń jẹun pẹ̀lú àṣẹ Elédùmarè gbogbo alálẹ̀ ilẹ̀ Yorùbá yóò padà bá yẹn jẹ́ tìrọ̀tìrọ̀ ni àfi tẹ́ bá jáwọ́ nínú òsì tẹ́ ń ṣe yìí ẹ jẹ́ ká panupọ̀ ká bá àwọn ọba méjèèjì yìí wípé nǹkan ti bàjẹ́ nílẹ̀ Yorùbá àwọn ọmọ wa ò ṣèdè wa mọ́ àwọn iléèwé wa wọn ò ṣèdè Yorùbá mọ́ ẹ wá ń sori burúkú kiri ó yẹ ká láàfin dìde fún ọ ni ẹ yẹ kọ́ ni kò ní dáa fún gbogbo yín tẹ́ ẹ sọ gbogbo ẹni mo fi sọ ẹ ní mórí epo nínú ilé ayé yìí àfi tẹ́ bá sọ tó yẹ kẹ́ ẹ sọ kí ló kàn yín gbàdá nìkan lágbà sọ́ọ̀ni ló mọ́ àtọ́pẹ̀yà lágbà ní Aláàfin gbogbo ẹ̀yin tẹ́ ń dalẹ̀ Yorùbá rú torí pé ẹ̀yin wá ń tẹ́ jẹ lórí social media ayé yín ò ní da àtúbọ̀tán yín ò ní da torí tẹ́ ń ṣe ìkọ́ ló kàn ẹ̀yin gẹ́gẹ́ lè ń dá wà lálẹ́ wọ́n ní òsọ̀rọ̀ Aláàfin òsọ̀rọ̀ kí ni ti yín ẹ̀yin tẹ́ tó wà ń jáde náà lórí ọ̀rọ̀ oṣù bàbá Ọ̀yọ́ tún jí bí nǹkan bá ṣẹlẹ̀ sẹ́yìn níjọba ni wọ́n ní ṣẹ́kí báyìí lejò yánu tí ò bá ní nǹkan mí inú ẹ̀yin ti sọ̀rọ̀ ẹ̀dá káwọn tó yẹ kó gbégbèsè ògbé wọ́n ní òfin tá a bá torí ẹrú dá kò ní torí ọmọ kó yí padà tó yẹ pé lóòótọ́ ni gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ fa àwọn olófin ilẹ̀ wọ́n ti gbé tí wọn ò di tí ò bá sọ tẹ̀ ń bẹ́ ẹ jáwọ́ bẹ̀ ṣe ẹ ṣètò míì ṣé àrí nǹkan mi ṣe wọn láyé yín ni ọ̀rọ̀ Aláàfin ló pa ẹnìkan kíní kan ni kí ni ìṣòro ilé ayé yín kí ló dé ẹ wá sọ pé ilẹ̀ Yorùbá ò ní sinmi ta ní dálẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń sọ̀rọ̀ yìí Aláàfin ó lọ nífin Ọ̀ọ̀ni ṣe kíní kan Aláàfin làgbà kí ló kàn yín ṣé lè bàbá yín ni wọ́n ti ń tu àgbà ni ṣé lè bàbá yín ní tòní ẹ fà wọ́n bá ilé ẹ̀jẹ̀ kan ṣayé wọn ẹ̀dá kọ́ni jáde kó sọ̀rọ̀ k'Aláàfin jáde kó sọ̀rọ̀ káwá mọ̀ nígbà yẹn tọ́mátẹ̀ tó wá jáde tó sọ̀rọ̀ náà kan ń jà sí kú àgbà gbogbo ọmọ Yorùbá tó bá lórí pípé àwọn méjèèjì ló yẹ ká bá jà pé ẹ wá ẹ̀mọ́ tẹ́ ń ṣe àgbà wo lẹ̀ ń jà sí tí gbogbo ètò ilẹ̀ Yorùbá ti dàrú ṣé àmọ̀ kó ti dàrú gbogbo yín lọmọ yín jọ kọ́ńkọ́ bí lò káàkiri wọn lé jójó Yorùbá kankan wọn gbédè Yorùbá olórí burúkú yín jáde ẹ ṣe program lórí eléyìí ẹ wá ń ṣe sọ̀rọ̀ àgbà kò ní dáa fún gbogbo yín bẹ́ẹ̀ mo sọ ìwọ tó bá tún gbọ́ lórí pé òun wá gbà láàrin Aláàfin àti Ọ̀ọ̀ni ẹ ní móríire kó lẹ̀ Yorùbá bí ó ṣe rí mo sọ fún yín yẹn ẹ já lọ sí mẹ́dọ́ ètò kankan yẹn o ilẹ̀ Yorùbá ti dàrú báwo la ṣe tó báwo la ṣe ó ṣe padà sọ́dọ̀ àwọn ọba wa ilé ló kàn wá bó ṣe rí mo sọ yìí o ìwọ tó fẹ́ fún mi lésì ó bọ̀rọ̀ lẹ́nu tèmi náà á tún àbá ire. gbogbo ọmọ kú òtò jí bí tádìtàdì la ní kò mọ́jọ́ tẹ́lẹ̀ tàǹdìtàǹdì lèyí tó tún ṣẹlẹ̀ yìí mo nígbàgbọ́ pé yín náà ti bá fọ́tò kan pàdé lórí ìtàkùn ayélujára níbi tí kábíyèsí Ọ̀ọ̀ni tilé Ifẹ̀ tó ti ń kí Aláàfin ṣùgbọ́n t'Aláàfin wà lórí ìjókòó gbogbo ọba ló wà níkàlẹ̀ Ọ̀ọ̀nìrìṣà dìde Ọ̀ọ̀nìrìṣà wọlé àwọn ọba kan dìde Aláàfin wa ò dìde ọba Bímbọ́lá Akeem wá dé ìgbéraga of the highest order ìgbéraga tí ì ṣègbéra sánlẹ̀ mo bí bá bá pèèyàn lóní fura ìràyè ó yẹ kó lóra rẹ̀ náà mọ́ pàfọ́ ẹ̀ mọ́ bí wọ́n bá ń pèèyàn ló lè kò yẹ kó ṣeré ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ àti mọ́ gbọ́mọ ẹran jó táǹkì ànsá ọba Akeem wá dé sọ pé òun ọ̀mẹ́ni òkú wọ́n ń pe abisu gbọ́rọ́gbọ́rọ́ ní oko abàgbàdo bọ̀pàbọ̀pà lébè ẹ tún wá ń béèrè pé sọdẹ ló kú mbẹ ni àbí nàjà pé ságbẹ̀ ló kú ni àbí nàjà ìnájà máa gbésù àkàndá lọ́rọ̀ lẹ́nu bíi tèjò kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ gangan ńbo ni wọ́n ti pàdé torí èyí ni yóò jẹ́ ìgbà àkọ́kọ́ tí wọ́n pàdé lẹ́yìn ìwúyè tá a sọ́njò ní gbogbo ẹ̀yin tẹ́ jọmọ Ọ̀yọ́ ẹ bá béèrè lọ́wọ́ ara yín tàbí ká béèrè lọ́wọ́ kábíyèsí yín Aláàfin ǹjẹ́ wọ́n dá ìnọ́mbà bàbáwọ̀ Ọ̀ọ̀nìrìṣà láti ìgbà tí wọ́n ti wá bí ìwúyè ṣé wọ́n fẹ́ sọ wípé àwọn ò pe nọ́mbà ẹnìkankan látọjọ́ náà nínú àwọn tó wá àwọn ò kíyàn kankan pé ẹ sí àná ẹ sí ìjẹta ẹ sí ọjọ́ bí ọba wá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú ẹkún ní satọ́kùn fúnkun bí ọba ní tó ṣe ẹ̀sẹ̀ kì í dédé ṣe lásán kí ló dé tí wọ́n fi pàdé kí ló mú sábà bí ìpàdé wọn wá first lady ni o
sẹ́nitọ́ Olúwarẹ̀mílẹ́kún Tinubu mọ̀mọ́ yìí lọ wá sílẹ̀ Ìbàdàn ó fẹ́ wá sí ICT center kan nílẹ̀ Ìbàdàn gómìnà Ṣèyí Mákindé mẹ́mbẹ̀ madam Olúrẹ̀mí Tinubu ló wá invite Onírìṣà ńgbà tí wọ́n mọ̀ pé Onírìṣà ẹni tó nífẹ̀ẹ́ àwọn ọ̀dọ́ tó ní ọlọ́kan ọ̀jọ̀kẹ́ ètò fún àwọn ọ̀dọ́ fún àwọn èwe ńgbà tó jẹ́ pé ICT àwọn ọ̀dọ́ ló wà fún ẹja pẹ̀ntọ́ mojúlẹ̀jà rẹ̀ ẹni tó fẹ́ràn ẹ̀ ẹni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló ti jàǹfààní látara wọn ìdènà tí wọ́n ṣe pé Ọọ̀ni tí lè fẹ́ wá káwọn ọjọ́ wá sí ICT center yìí ọ̀pọ̀lọpọ̀ ọba ló wà níkàlẹ̀ gbogbo Olúbàdàn Council pátápátá ní ń bẹ níkàlẹ̀ bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba Ghandi wọ́n ń bẹ níkàlẹ̀ Ọ̀kẹ́rẹ́ tìlú Ṣakí bàbá wa wọ́n wà níkàlẹ̀ bàbá wa Ṣẹ̀yìn tilẹ̀ Ṣẹ̀yìn tí mo fi mọ̀ pé bẹ́ẹ̀ bá ń ṣe gègé ọ̀tẹ̀ ẹ mú ta Ṣẹ̀yìn kúrò Ṣẹ̀yìn kì í bàyàn dìtẹ̀ wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọba aládé Ọọ̀ni tí lè fẹ́ wọlé sí nbí táwọn tó kù àwọn ọba dìde Aláàfin jókòó sórí ìjókòó láì kì í sáró ńbẹ̀ náà ní Ọọ̀ni tí lè fẹ́ sì ti tún náwó sáláàfin Aláàfin wo Ọọ̀ni lókè ntálàfin ọmọtúmọ̀ rẹ̀ ni pé àgbàlagbà làá wò lókè ọmọdé ní wà nísàlẹ̀ bóò ní bá ṣe dùn tó lóru bẹun kálàfin ó dìde kọ́bọ̀ ní dọ́gba kí wọ́n wá dìmọ́ra wọn bẹ̀ fọ́tò tá a bá máa pín káàkiri nu ogun ìbátan ìjà ìbátan gbogbo tí kálukú wá gbé lọ́wọ́ làbá tẹ̀ eléyìí tó fi ọ̀rọ̀ wa múlẹ̀ wípé ó kàn ti ń bẹ lọ́wọ́ alábàáhùn táwọn ni bàbá bẹ́sẹ̀ ilé ìjà ní kó ń bẹ̀ Aláàfin ti wá ń táwọn bá wá láti gbà wo báyìí kọ́ Aláàfin jẹ́ kó yé wa ń táwọn bá wá ìjà àgbàlá wọn wá jà ẹ wá wò ó ta ni yóò kó bá Aláàfin Ọ̀yọ́ tuntun mò ń bọ̀ wá sọ ìṣẹ̀lẹ̀ kan fún yín o ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Aláàfin Ọ̀wọ́ Adéyí kan náà pẹ̀lú bàbá wa Ọ̀ràngún Ọ̀lá àti bàbá wa Ọ̀ràngún Òkèlá ní pọ̀pẹ́pọ̀pẹ́ yìí lẹ́yìn ìwúyè yìí yóò yà yín lẹ́nu àwọn ìwọ wá ní wọn kò bá ṣìnà gbogbo àwọn tó wà láyìíká Aláàfin pátá àwọn tí ó kọ bá wọkò tó ní especially àwọn onílù tó wà lọ́dọ̀ Aláàfin àwọn tí ń tẹ̀lé Aláàfin ní jẹ́ kó yí Aláàfin pọ̀ lórí aládé o rárá kọ́ mọ́ fi rẹ̀ wọlé kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ n kọ́kọ́ fi fọ́tò hàn yín mo mọ̀ pé ẹ ti rí ṣùgbọ́n kó lè wọ̀n rẹ́kọ̀dù ń bí ẹ jẹ́ kọ́kọ́ wo fọ́tò yẹn kẹ́ ẹ wo nǹkan ẹ wo gbéraga Aláàfin yín ló jókòó kalẹ̀ yìí o àwọn ọba kan ló dìde dúró yìí o irú ẹ̀rín wo ní jáde lẹ́ẹ̀kẹ́ kábíyèsí ọlágbára díẹ̀ gbéraga of the highest order á wò bí tí bàbá wọ òwò adé ọba yàrá yìí já olówó mọ̀jà kòtò mọ̀jà gegele ọmọ mọ́ pa mí tó bá di ọmọ mọ́ parẹ́ àbùkù débẹ̀ èèyàn mélòó l'Aláàfin ti tẹ̀ ń bàtà mọ́lẹ̀ ṣe tí wọ́n dé yìí ká sọ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti sọ sẹ́yìn àtàmọ́ mátàmọ́ ni insinuation ni ojú tá a fi rí ni kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe délẹ̀ torí mo ń gbọ́ táwọn òpònú ọmọ Yorùbá kan sọ wípé Aláàfin ṣẹ̀ṣẹ̀ dé ni ká mọ̀ tí ìka ẹ̀sẹ̀ sí lọ́rùn pé àwa là ń wo bẹ́ẹ̀ ká jẹ́ káwọn ọba yìí kan sort ara wọn out they can never sort themselves out wọ́n lè sort ara wọn out máa establish fún àtìmí beyond reasonable doubt
ń ṣe lórí ètò ilé yìí nìkan o ìbéèrè tí mo fẹ́ ká béèrè lọ́wọ́ ikú bàbá yèyé ò ní pé kí ni yóò ní bímọ rí o irú ọmọ wo làwọn ní lọ́kàn pé yóò bí níbo ni wọ́n fọkàn sí báwọn ò lè gbé dé ǹjẹ́ wọ́n lè dálé ayé ara wọn ṣe because to the best of my understanding ẹni tó yẹ k'Aláàfin ó rìn mọ́jú Ọọ̀ni tilé Ifẹ̀ ni ẹni ọba mọ̀nà látẹ̀lé ọba Òwò Adé ò tí ì mọ bí agbẹ́sẹ̀ lé rárá ọba Òwò Adé ò sì understand Ọ̀yọ́ torí pé wọn ò gbọ́yọ́ Ọ̀yọ́ tí dọ̀bálẹ̀ tínú wọn lóso Ọ̀yọ́ adákẹ́ mọ́ fọhùn Ọ̀yọ́ tẹ́ sọ̀rọ̀ kalẹ̀ tí ò ní fèsì tẹ́ béèrè pé kí ló dé tó fèsì sí ní ta sọ alẹ́ sọ̀rọ̀ kalẹ̀ náà ẹ̀ pé ń fèsì bẹ́ẹ̀ bá tún sọ pé kọ́ yóò fèsì alẹ́ sọ̀rọ̀ kalẹ̀ ẹni ń fèsì ṣùgbọ́n yìí gangan ti mẹ́sì jáde nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kalẹ̀ yìí Ọ̀yọ́ adánidọ́ràn ọ̀rọ̀ Táró Fálè là ń sọ lọ́wọ́ tá àti ìsọ tán tá àti ìjẹ́ lẹ́nu tán kò sí rìlíìsì kankan láti palace bóyá láti bẹ́ bí Táró Fálè kẹ́dùn ni o bóyá láti sọ wípé ìṣẹ̀lẹ̀ yóò wáyé bẹ́ẹ̀ ni o kò sí nǹkan kan láti palace Aláàfin now mo wá béèrè ìbéèrè kan wípé ṣé bí ìran ọmọ Káàárọ̀ Oòjíire ó ṣe mọ́ bá lọ lélẹ́yìí ìdí ni pé kò sí ọ̀nà àbáyọ Àbújá ò sí lọ́rùn ọ̀pẹ ṣé bárakú wá ní aṣọ ewúrẹ́ kẹ́nìkan kan mọ́ parọ́ mọ́ ìpè àwùlẹ̀ o ìpè àwùlẹ̀ ti bá generation àwùlẹ̀ lọ tinú mi ni wọ́n ṣe lè yí ti bẹ́ńlẹ̀ yìí àgàdá kí ni tó ṣẹlẹ̀ láàrin ọba Òwò Adé Aláàfin tuntun pẹ̀lú Ọ̀ràngún Tìlá àtọ̀ràngún Òkèlá bàbá wa Ọ̀ràngún Ìlá Ọ̀ràngún ọba Abdulwahab Olúkáyọ̀dé Oyèdọ̀tun Bíbíire the first àti bàbá wa ọba Dr. Adédòkun Abọ́lárìn Aróyinká Yewan Ọ̀ràngún Òkèlá àwọn ni wọ́n mọ̀ rèé kí Aláàfin Òwò Adé o lọ́mọdógún lọ́mọdọ́dẹ o Àkàndá wọ́n dé pálásì lóòótọ́ kí wọ́n tó láǹfààní àti wọlé sínú géètì níbi tí wọ́n lérò pọ̀ dé lóòótọ́ ọ̀dà o ó ní láti ní ọwọ́ olóró tìlú Òró nú tó bá wo dáadáa lọ́jọ́ ìwúyè olóró nìkan lọ́ba tó gun stage lẹ́yìn Aláàfin Òwò Adé lẹ́yìn ọba Sàlútọ́ lọ fún wọn ní líìsì àwọn ọba tó tẹ̀lé Ọọ̀ni wá olóró ni ọba tó bá wọn lọ́ọ̀nchì ìwé tí wọ́n lọ́ọ̀nchì lọ́jọ́ náà magazine tí wọ́n ní wọ́n lọ́ọ̀nchì lọ́jọ́ náà ó túmọ̀ sí pé olóró àti Aláàfin ni wọ́n jọjọ́ rẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ níbi ọ̀rọ̀ Òró máa bá dénú tàn díẹ̀ now ńgbà tí wọ́n pe tólóró pe Aláàfin ni wọ́n jẹ́ káwọn ọba méjèèjì yọ wọlé ń bàbá yìí wá sọ̀kalẹ̀ láti wọlé tọ̀ Aláàfin lọ wọ́n jókòó Aláàfin ò jáde sí wọn bàbá wọ Ọ̀ràngún Tìlá Ọ̀ràngún àwọn wá bínú lọ́nu mọ́tò kan tó bínú lọ́nu mọ́tò ẹnìkan wà nínú àwọn ìlàrí ọba tó ti bá kábíyèsí àná ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ibi tó bá wà lónìí ilẹ̀ rí tó ti bá wọn ṣiṣẹ́ òun ló tètè dá àwọn kábíyèsí mọ̀ lọ wọlé tọ̀ Aláàfin lọ lákọ̀ọ́kọ́ Aláàfin ò jáde ó wọlé lọ lẹ́ẹ̀kejì Aláàfin ò jáde ó wọlé lọ lẹ́ẹ̀kẹta Aláàfin ò jáde ní ilé tó sì jẹ́wọ́ pé bàbá wa Aláàfin àná ọba Lámídì Adéyẹmí wọ́n mọ̀ pọ́n àwọn Ọ̀ràngún ilé o wọ́n pọ́n Ọ̀ràngún ilé Ọ̀ràngún lá Ọ̀ràngún ilé gan ẹ̀gbọ́n àwọn ni wọ́n máa ń pè é bàbá wa Ọ̀ràngún Tìlá Ọ̀ràngún wọ́n bá bínú lọ́nu mọ́tò wọn àsìkò ìgbà náà l'Aláàfin jáde ó wá ránṣẹ́ sí bàbá wa Ọ̀ràngún
according to gan bàbá wa Ọ̀ràngún Òkèlá wọ́n wọlé wọ́n ń jáde láti wá bá bàbá wa Ọ̀ràngún Ìlá Ọ̀ràngún nínú ọkọ̀ kí wọ́n sọ̀kalẹ̀ bàbá láwọn ò lè bọ́lẹ̀ báláàfin bá fẹ́ rí àwọn according to ó dàbí báláàfin náà lọ sọ pé ó fẹ́ rí wọn tẹ́lẹ̀ tán fi wá bó bá fẹ́ rí àwọn kó wá rìsíìfù àwọn láti inú mọ́tò wọnú ilé ẹ̀ lọ kò tí ọ̀la Aláàfin ò tí lọ pálásì tuntun kò tí lọ pálásì àtijọ́ Aláàfin wá fẹ́ máa lọ ìkan náà àwọn tó wà láyìíká Aláàfin wá fa Aláàfin lọ́wọ́ padà sẹ́yìn olórí aládé ni o ẹ má ṣe irú ẹ má dànrú ẹ̀wù ẹ má lọ làwọn bàbá wọ Ọ̀ràngún ni wọ́n fi kúò ní ilé Aláàfin Ọ̀yọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ kìí ṣe bẹ́ẹ̀ dùn lẹ́nu mi wọ́n fẹ́ kẹ́ gbọ́ voice note kẹ́ farabalẹ̀ gbọ́ ṣùgbọ́n kẹ́ẹ̀kan tó gbọ́ ẹ jẹ́ ń yá ìṣẹ́jú méjì lò nínú ìṣẹ́jú yín gbogbo ọmọ Yorùbá nǹkan kan o Ọ̀yọ́ ní nǹkan bá wa pò gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire Ọ̀yọ́ ní nǹkan bá wa múlẹ̀ Aláàfin tó dé ó dé togun ni àwọn tó sì wà láyìíká Aláàfin ni wọ́n ṣe Aláàfin lọ́nà ní tí mo fẹ́ jẹ́ ká Aláàfin ọmọ lélẹ̀ yìí wípé oyè tá a bá fọ̀tẹ̀ jẹ kíkẹ́ làákẹ́ o nínú àwọn Ọ̀yọ́mèsì méjì ní bẹ lẹ́yìn yín kábíyèsí bọ́rọ̀ bá dọ̀rọ̀ òbò kí ni yó ṣẹlẹ̀ àwọn Ọ̀yọ́mèsì ni wọ́n mẹ̀tọ́ tí wọ́n mẹ̀tọ́ tí wọ́n lè tọba sọ́nà mi rò wípé dídé tẹ́ ẹ débẹ̀ àwọn Ọ̀yọ́mèsì ló yẹ kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe fa ojú wọn mọ́ra pé ká gbàgbé ọ̀rọ̀ àná ká lè rẹ́nìkan àbá ṣeré àwọn tí ń bẹ láyìíká yín ọ̀tá ọba ni wọ́n ohun èyí sọ̀rọ̀ ọba o ní tí yóò sì ọba lọ́nà ni wọ́n sọ fún yín òye tí òye wọn ni pé ìṣó tá a só lọ́dọ̀ onírú tá a mú jẹ tá a só lọ́dọ̀ ológìrì tá a mú jẹ bí èèyàn bá sórú ẹ̀ lọ́dọ̀ aláṣọ báwọn èèyàn ṣe ń jómú fófó ni wọ́n máa wòyàn lẹ́ẹ̀mẹ́wàá pé àṣíndì òórùn dé ìdí ni pé ayé social media la wà yìí bá a ti ń sọ bẹ́ẹ̀ la ti ń gbọ́ gbogbo ọmọ Yorùbá mo kí n bẹ kú kalẹ̀ ẹ jẹ́ ń kákankan kí n má wulẹ̀ dá ń dúró kí n má sì dá ń lágara fọ́nrán yìí ló tẹ̀ mí lọ́wọ́ o káwọn bàbá wa kábíyèsí kí wọ́n má bínú o bí ọba dàrú kì í ṣe tò. Yeah, mo rí láìpò busy because ìgbà tí mo pè é ní o decline call náà mo kàn rò pé ó dà ipò busy ni nǹkan tí mo tẹ̀ fẹ́ sọ fún ẹ ṣé o mọ̀ pé Aláàfin yẹn òun pẹ̀lú Ọ̀ràngún wọ́n ti ní issue báyìí I mean wọ́n ti ní disagreement ṣùgbọ́n Ọ̀ràngún fẹ́ visit ẹ̀ ó dé fún Ọ̀ràngún ní appointment fún ọjọ́ Thursday tó kọjá yẹn now ìgbà tó di Wednesday níbi 9:30 lálẹ́ ó pè é la ó sọ fún kábíyèsí pé wọn ò fẹ́ kí kábíyèsí wá káwọn má ní time láti discuss dáadáa pé kí kábíyèsí jẹ́ kó di Friday pé Thursday yẹn busy fún wọn dé agree pẹ̀lú ẹ̀ so wọ́n change the law on Friday. So when Ọ̀ràngún was going on Friday, wọ́n lọ pẹ̀lú gbogbo àwọn ọba ọ̀dọ́ wa yẹn àwọn ọba tó wà ní ìlà yẹn, including the Ọ̀ràngún Òkèlá, the Ọlọ́yàn, the Ọ̀wá Ọ̀tàn Ayégbájú, the quite a lot of them. I think about 12 ọba not tell Ọ̀ràngún lọ. Now when they got to Ọ̀yọ́, ṣùgbọ́n bóyá Aláàfin ò tí move sí palace, ṣùgbọ́n pé private residence ẹ̀ ló ṣì wà. Wọ́n gbà tán débẹ̀, wọ́n ní gate yẹn kọ́kọ́ busy náà, tí àwọn ọba méjì kan fẹ́ wọlé tí wọ́n ṣe ń wá gara ní gate wọn tí ráyè wọlé. I think the gate was kind of busy and not opened. Well, eventually Ọ̀ràngún got there. They called the Aláàfin to let him know that Ọ̀ràngún was around. I think he did not pick his call. Wọ́n láti pe close friend Aláàfin, ìyẹn Olóró,
that one called, yeah, I think he said he called Alaafin, he didn't get Alaafin, he called his chief of staff. Osha let Orangun in. When Orangun got inside with his entourage, one ball, one law. Orangun expect pé kí Alaafin ti jáde wá pàdé àwọn. He did not see that. Orangun fi rìn tó fi fẹ́ débi kété ibi inú building tí Alaafin wà. So ìkànnì àwọn tó àwọn bàbá tó máa ń mind àwọn bàbá tó máa ń dún táwọn báyẹn, ìkànnì wọn ti ṣiṣẹ́ pẹ̀lú Aláàfin Adéyẹmí. So ìyẹn mọ Ọ̀ràngún dáadáa, ṣùgbọ́n Ọ̀ràngún àti Aláàfin Adéyẹmí close. Bí ẹ ṣe rí Ọ̀ràngún, wọ́n ní ìyẹn fílíǹgì ẹ̀ sí ilé lẹ́wà tó bá lè pé bàbá kìíní kankan. Wọ́n ní ìyẹn yẹn lẹ́gbẹ̀ẹ́ ó bá sáyé wọlé lọ pé kó lọ report fún Aláàfin pé bàbá he went there, he came out, Aláàfin did not come out. Wọ́n ní ìyẹn tó wọlé lẹ́kìtì 3 times náà báyìí sá wọlé tó jáde pé kó lọ sọ fún Aláàfin jáde. Now Ọ̀ràngún wá bínú padà sínú mọ́tò. Ọ̀ràngún padà sínú mọ́tò. After that, he drove him 5 minutes ní mọ́tò yìí. So Ọ̀ràngún ní káwọn máa padà lọ sílẹ̀ àwọn ṣáà please pẹ̀lú àwọn èèyàn tó tẹ̀lé wọn pé má ti lọ kábíyèsí kọ. So Ọ̀ràngún Òkèlà bàbá Abọ́lárin wọ́n ṣáà ní àwọn bá lọ bá Aláàfin ní nígbà. Bàbá Ọ̀ràngún wà ń ta àwọn Ọ̀ràngún ti dúró for more than say like 10 minutes pé kíni kan. Wọ́n ní báyìí Aláàfin ṣiṣẹ́ wá jáde síta. Táìmù tó wá jáde síta, Ọ̀ràngún Òkèlà padà wá bá kábíyèsí nínú mọ́tò pé kábíyèsí bọ́lẹ̀ pé kó máa bọ̀, kábíyèsí ní òun ò ní bọ́lẹ̀ pé kó mọ kí Aláàfin máa bọ̀ wá bá òun níbí kó wá receive òun níbí. So the Ọ̀ràngún Òkèlà now went back to tell Aláàfin pé àbálá òun ò ní bọ́lẹ̀ pé kó wá receive àwọn pátá àǹdí 5 minutes tó jáde pé kó wá receive àwọn bẹ́ẹ̀ ni. Ó ní Aláàfin ti fẹ́ máa lọ bẹ̀ ó fẹ́ lọ bá àwọn mọ́tò pé kó lọ receive wọn bẹ́ẹ̀. Wọ́n ní bí kan nínú àwọn Abubakar tán máa ń pètì bí ẹ ṣe gbà lọ́wọ́ nínú pé kó má ṣe bẹ́ẹ̀. Wọ́n ní bí dáàmú àbúrúkú, wọ́n ní bó nílùú kan nínú àwọn nílùú bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ lù ní ẹ pé kíní kan ṣáà ń pa òwe pé Aláàfin ní bàbá gbogbo ọba ní kò gbọdọ̀ ọ̀dọ́ ẹ̀wò kíní kan. So bí Ọ̀ràngún ṣe signal sáwọn ẹni tó rà jẹ ní kọ́lé káwọn lọ, Aláàfin náà ṣe bọ́ sínú mọ́tò tó náà ló ń lọ sí jùmátì nìyẹn, wọ́n ṣe pàtì nìyẹn. Ṣùgbọ́n inú bí kábíyèsí tẹ̀lé pé kábíyèsí sọ náà akílù ń fẹ́ gbà lọ́wọ́ ẹ̀, what exactly ló ń fẹ́ gbà lọ́wọ́ ẹ̀, there's nothing tó ń fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Ìbádìí mọ̀ Ọ̀ràngún náà Ọ̀ràngún. now ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí odidi Ọ̀ràngún lè là Ọ̀ràngún ń wá Aláàfin lọlé. Aláàfin gbọ́rọ̀ onílù, Aláàfin gbọ́rọ̀ àwọn làrí lásánlàsàn láti máa àtẹ́ǹdì sí Ọ̀ràngún àtọba bíi 11 tí wọ́n jọ wá sí 12. Ọ̀ràngún ń bínú lọ, Aláàfin ń lọ júmátì. Kí lè léyìn ó túmọ̀ sí sà? Kí nìyẹn túmọ̀ sí sà? Kí ló túmọ̀ sí mà? Ó túmọ̀ sí pé ẹni àmọ́rí ìbá àkókò kan mẹ́. Àwọn onílù ń sọ fún Aláàfin pé òun ló lórí àwọn ọba, kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀, kò gbọ́dọ̀ tójú egbò délẹ̀. Tí Ọ̀ràngún ọba lè wá dọ̀bálẹ̀ fún kọ́ràngún máa lọ sí ìlà padà, tàbí bẹ́ẹ̀ kọ́ orí òsì ní padà kó dìdí. Now bá a bá fẹ́ sọ láti sọ báwọn èèyàn tó wà láyé ká ọba náà fẹ́ ṣe ọba lọ́nà. Èmi wá wo kinní kan pé ẹni akọ́ǹkà tó gbìkà ó ní kínkínní ìkànnú tẹ́lẹ̀ ni n ti bá ń bẹ́nu ẹni lọ sí panípa. Ìwà tẹ́ èèyàn bá ń mọ̀ wù ni wọ́n dìyàn pẹ̀lú ẹ̀. Ẹnìkan kan ò di Aláàfin o. Àwọn tó yẹ kó bá Aláàfin ṣèlú ni wọn ò tí ì ṣe tán tàbá Aláàfin ò tí ì rẹ́pọ̀ pẹ̀lú wọn. Gbogbo àwọn tí ń bẹ ń bẹ yìí, àwọn tó gìtá òtún wọn yìí, tó jẹ́ pé lùlù làwọn lè lu yẹn yìí, òkà wọn lè bá yẹn yìí. Táwọn ọmọ àpẹ́lẹ̀ èèyàn ṣe, wọn ò mọ̀ yàtọ̀ láàrin àwọn ọba aládé àti àlejò lásán. Ọ̀rọ̀ Aláàfin eléyìí tó ṣẹlẹ̀ ń Ìbàdàn yìí ó fìdí ìṣẹ̀lẹ̀ ti Ọ̀yọ́ múlẹ̀ ni. Gbogbo ọba tí ń bẹ ń bẹ ló dìde sókè láti kí Ọọ̀ni. Aláàfin jókòó kalẹ̀ síbẹ̀ láì dìde. That is a very very vital signal
to all ọmọ káàárọ̀ oòjíire. Ẹ wo dáadáa o, ẹ má rí mi ní rí pé àṣìṣe Aláàfin ni mò ń wá. Ọ̀rọ̀ tó délẹ̀ yìí ó rọrùn f'Aláàfin láti ṣàtúnṣe kọjọ́ tó tẹnubọpo, kó tó dàtẹ̀yìn kọ́gbọ́n agétí ajá tá a gé létí tán tí ṣẹ̀ṣẹ̀ ń tọ́jú abẹ, kó tó di medicine after death. Kábíyèsí babawo onírìṣà, ìmọ̀ràn kan sálèmí ó fún yín. Ngbàkígbà ọ̀dọ́ lẹ́yìn méjèèjì bẹ́ẹ̀ bá lu gba ọdún lórí àpèrè àwọn baba ńlá baba yín, ení ni o. Ẹ wà nílé ẹ̀sìn létí pàdé bákan l'Àbújá ẹ má sọ pé kẹ́nìkan kó sojú yín o. Kọ́rọ̀ ọmọdọ̀rọ̀ bàbá wa Adésọjí Adérẹ̀mí Tadéníkáwò tọ́fà Aláàfin àná rólé tọ́jẹ́ pé bí bàbá ó sì gbapò kọjẹ́ tiwọn náà ni bàbá ń san. Àìwárí pò gbà ńlọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní bí ìtàn oríṣiríṣi. Àwọn kò bá kùn gbé ọ̀rọ̀, àwọn ìtàn tí túlù, àwọn ìtàn tí báyàn lọ́kàn jẹ́. Láti bẹ̀rù láti ń gbọ́ ẹrú, abọrẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àrí òǹpìtàn tí wọ́n sì mọ̀ tán pa dáadáa. Wọn ò láǹfààní àti sọ fún wa pé ńgbà tí Ọ̀rànmíyàn padà sílé Ifẹ̀, abọrẹ̀ ló náà wá ṣe ń bẹ̀. Wọn ò sọ fún wa pé ẹrú l'Ọ̀rànmíyàn ń gbà tó padà délé Ifẹ̀, because wọ́n ti sọ pé gbogbo ẹni tó bá ti jọ ní ẹrú ni wọ́n, abọrẹ̀ ni wọ́n. So òòṣà wo wá ni Ọ̀rànmíyàn bá wọn bọ́ ńgbà tó délé Ifẹ̀? Àkàndá lọ́rọ̀ lẹ́nu bíi tejò. Màá ń la sẹ́fọ̀n bí ni, bí ó somi kó somi, bí ó ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀. Wà tí kábíyèsí ọba Òwádé Aláàfin Ọ̀yọ́ tuntun wù, tàbí tí wọ́n ń wù sọ́ọ̀ ni. Ìwà gbéraga èmi òjò ìwò ojú mi kò lè ran ọba lọ́wọ́ o, kò sì lè ran àti ilẹ̀ Yorùbá àti ilẹ̀ káàárọ̀ oòjíire kò lè ran kankan lọ́wọ́ nù wa. Bẹ́ẹ̀ ni a ní jìjà ká máa yọ̀ kúkú síra wa, ká máa yọ̀ bẹ́ síra wa, ká máa yọ̀bọ̀n síra wa, rárá kò ní wáyé. Lẹ́yìn àwọn tí ẹ ti lù lóògùn, ẹni ẹlẹ́ni tẹ́ ẹ ti lù lóògùn tó ti jọ́lọ̀ nípè, eléyìí ti fi hàn wá pé ikú tí ń pojú bẹ́ẹ̀ ni òwe ní ń pa á fún ni. Bí èèyàn bá rọ̀yọ́ Aláàfin nìsín kó múra ẹ dáadáa, kó dira o, mọ́ dira o, ikú pa ẹ́, okú gbé. Kéèyàn ó dira, kí wọ́n sarí fún, kí wọ́n saàgùn fún, kó síngbẹ́rẹ́ tàláàké tọlọ́kọ̀, kó fa abẹ́ ìfárí síngbẹ́rẹ́ dánwò. Àánú Olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ o. Ìjọba ṣòfin kọ̀ràn kà kò sẹ́ni tí ó ṣòfin àjẹ́ bá a wí tòní tọ̀la kẹ́ni mọ́ ní òní torí ẹ̀kọ́ jáwọ́. Lóòótọ́ kokoko làrán fàdí tí, lóòótọ́ ẹni tí lẹ́yìn jóná ta kíbò sí ẹ̀ pé kọ́ jáde, a nífẹ̀ẹ́ rẹ ni o. Bàbá nífẹ̀ẹ́ bọ́ bá jóná kú mọ́lẹ́ kò sí ní tá fẹ́rù ẹ̀ bọ́. Ẹ má jẹ́ kí gbólóyìn ó jáde, kí ṣe bí mo wí bẹ́ẹ̀. Kábíyèsí Aláàfin bàbá ń gbọ́ bàbá mọ́ gbà, bàbá mọ́ gbà, bí wọn bá ń tàn ọ́ mọ́mọ́ tàn ra rẹ̀, bàbá mọ́ gbà. Wọ́n bá ń pè lólórí aládé Ọ̀yọ́ nìkan lọ́mọ. Wọ́n bá ń pè lólórí àwọn ọba Ọ̀yọ́ nìkan lọ́mọ. Kò dẹ̀ sórúkọ téèyàn ò lè pera ẹ̀. Díá fún baálẹ̀ kan òkè ọ̀hún tí máa ń sun rárá kira rẹ̀ bí bá ń ròde. Ẹ jẹ́ káwọn Ọ̀yọ́ máa dá nínú dùn ká máa pè lólórí aládé, ká máa pè lólórí ọlọ́ba. Gbogbo ọmọ Yorùbá mọ̀ wípé Ilé Ifẹ̀ lórí ìrun àwọn. Wọ́n sì mọ̀ pé Ọọ̀ni ò pé méjì, Ọọ̀ni ìrìṣà ò pé méjì, ẹyọ kan ṣoṣo náà ni. Irrespective ìtàn tó wù kẹ́ ẹ máa pa tàbí kẹ́ ẹ lè pa. Irrespective iye empire tó wù kẹ́ ẹ ní, kódà kẹ́ ẹ ní empire gan nísìn, kò change ìtàn Ilé Ifẹ̀ lórí ìrun. Ọọ̀ni tí Ilé Ifẹ̀ ń bàbá gbogbo wa. Ó jọ ọmọ ọdún 10 wọ́n gbé bẹ́ẹ̀. Bàbá ni bàbá ó sì máa jẹ́. Káàbọ̀ padà bó lẹ ṣe rí sí ẹ̀yin èèyàn mi, àbẹ́rẹ́ pé ọ̀rọ̀ yẹn ní agbára o, kọ́lọ́n ṣàbá ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ bá mi comment, kẹ́ máa like, bẹ́ẹ̀ sì ni kẹ́ máa bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ẹ̀yin tẹ́ yẹ pé ìṣe ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ ni lórí ìkànnì tẹ́ ò tí ì follow wa àbẹ́ ò tí ì subscribe, ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Aago pélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n pè é. Ìyún gangan ní wọ́n ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń di fọ́nrán sórí ìlàyé. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́, iná ń jó, ẹyẹlé gbéra ńlẹ̀, àdàbà a tún ti fò fẹ̀rẹ̀
Awòlú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.